alẹ́ nìkan ní kèsè àwọn àlá ó ní kèsè alájí àgbà ọlọ́wọ́n kọ́ ló kọ́ ìmọ̀ọ́mọ́ àgbà kí ó mo wá ní àwọn alájí wo wá ní. ọmọ ojú lẹ́kọ̀ọ́ pòun náà. mi ò tẹ́ wá. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين ọlọ́run bá wa kẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa gẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àlékún ìyọ́nú sí àlékún àmójúkúrò àlékún àforíjìn máa bá wa ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtìyàwó àtọmọ àtàwọn sọhábà àtàwọn gbogbo àwọn almuhajirun àti ansar àti gbogbo àwọn tó bá nábì dààmú lórí bí ìsìláàmù ti dà fún wa lónìí ní pẹ̀lú dáadáa yìí dákun ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ máa nàbí Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kẹ́ àlùfáà àgbà tí wọ́n sùn lábẹ́kúta rahimahullahu ọlọ́run bá ta'ala. wa kẹ́ bàbá wa Alhaji àgbà ní Màsìngbá rahimahullahu ta'ala. ọlọ́run bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbà yẹlẹ́bàtà súnkẹ́rẹ́ nínú ilé ìyá kéwú rahimahullahu ta'ala. ọlọ́run bá wa kẹ́ bàbá àgbà Rìgìdómà rahimahullahu ọlọ́run bá ta'ala. wa kẹ́ bàbá Lágége rahimahullahu ọlọ́run bá wa ta'ala. kẹ́ bàbá Lágbàjì rahimahullahu ta'ala. àtàwọn arú wọn àwọn tí gbogbo wọn tó ti pé àwọn là ń fọlá wọn bẹ lọ́hùn tá a bá fà nàbí bẹ lọ́hùn tán àá wà fún àwọn náà tẹ̀lé ọlọ́run wa pé tọ́ mo gbà ń tẹ̀ ń tọrọ ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. amiina. dákun ọlọ́run àfi bàbá wa lọ́la ọba lúlọrin àfi lé wọ ọlọ́run ọba lọ́wọ́ má dààmú bàbá má kàn bàbá lábùkù má yẹ̀yẹ́ bàbá àlékún àlàáfíà gbogbo ògbà ọlọ́run ọba ṣe fún bàbá. amiina. dákun ọlọ́run ìtọ́sọ́nà wọ ọlọ́run tí ń bẹ pẹ̀lú bàbá wa lọ́la ọba lúlọrin látàná dòní títí dìgbà tí bàbá ó fi pé tọ́ alhamdulilayi mùsítà ọlọ́mọdé sọ́sọ́nà náà yí àwọn gbà kankan. amiina. àwa bẹ̀rẹ̀ ọlọ́run dákun gbogbo àwọn àlùfáà wa pátá gbogbo àwọn Báńgbọ́lá irú àwọn bàbá wa Ìmáàmù Málé Ìmáàmù Gàmbàrí bàbá alámàánà àfáà wa Ajánásì bàbá wa àlùfáà Rọ́bànà títí dìgbà tá a tún fi máa pé bàbá wa ìmáàmù àgbà tàná wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wọn. amiina. afẹ́ ìwà islam ẹ sálámà sí lédè rẹ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. afẹ́ ìwà islam téèyàn bá ń wò sùn bóyá ń gbà wọn ò tí ì jẹ ìmáàmù àgbà míì ni yóò sì wá dàbí ìmáàmù àgbà yìí ń bẹ láyé. àwọn àgbẹ̀ àdúrà làkèlè wọn bàbá àmọ́mọ́ àgbà ọlọ́mọba kẹ́ wọn ó wá dàbí kí ìmáàmù àgbà wọn ti àtún ó wá dàbí kí wọ́n bẹ láyé èèyàn fẹ́ gbà pé àbí wọ́n ti lọ. wọ́n dàbí ẹ̀kọ́ kéèyàn ó kẹ́kọ̀ọ́ kan láàrin wọn pé ọlọ́mùsà kọ́ wa máa ṣe ọlọ́run kọ́ lóun fún wọn wà dáadáa máa wò kó sì fún wọn lánìyàn rẹ̀. nǹkan jẹ́ nìyẹn ní tó yẹ pé téèyàn bá sí ń bẹ̀ mọ́ ayé ọmọ wa rántí ẹ̀. ìwé ẹ̀ lọ́lọ́run ṣe fún bàbá wa ìmáàmù àgbà rẹ̀ tó yẹ pé kọ́ ọlọ́nu ayé kọ̀ wá tánú ayé. kọ̀ wá tánú ayé gẹ́gẹ́ bí àfa wọn bọ́lá ti ṣe fún àfa wọn ni bàbá wa Lájí àgbà. bàbá tẹ́ tó dákọ̀ ọ̀rọ̀ lánàá bàbá lọ tán etí ọ̀sẹ̀lẹ̀ lójú wọn lóore tó wá ń ṣẹlẹ̀. alẹ́ nìkan ní kèsè àwọn àlá ó ní kèsè alájí àgbà ọlọ́wọ́n kọ́ ló kọ́ ìmọ̀ọ́mọ́ àgbà kí ó mo wá ní àwọn alájí wo wá ní. ọmọ ojú lẹ́kọ̀ọ́ pòun náà. mi ò tiẹ̀ wá béèrè kó mọ ojú òní èmi wá ń wò sẹ́wọ̀n pé ọ̀rọ̀ sọ ẹ̀ wá sọ̀rọ̀ sọ. nǹkan mi sì tún ẹni tí ń sọ̀rọ̀ yìí èmi ìṣẹ́gbẹ́ o. èmi tún mọ nǹkan tí mi tún lè béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú. kí ẹ sọ tẹ́lẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ torí yóò máa gbọ́. ìmọ̀mù ká kọ́kọ́ béèrè tó mọ̀ nítorí wàá bí ní mi. ká àpáàtọ̀ bá máa ń lọ rìn ká bí wọ́n ti kí. ètí yọkọ̀ béèrè lọ́wọ́ rẹ̀ nù. kọ́ka àfa tó bá mọ̀ mẹ́wàá làfa tó mọ̀. ọ̀ya wa sọ bí wọ́n ti kéwú. sọ ń pa wọn kí lọ́ọ́ mọ̀ ń pa wọn. àní ìmọ̀mù àgbà yìí náà èyí ó sì á jẹ́ pé ó lè mọ ọmọ òun náà. ọmọ òun náà kọ́dà mo rí kinní kan tí wọ́n kọ wọn ò kọ pé àwọn Àlájí àgbà ni kẹ́ni mọ́ á ní eléyìí jẹ́ nítorí kọ kinní yẹn dàbí pé ó lè máa tó nígbà tí ń kọ́ àbí kó ṣe pé ó gbàgbé sẹ́yìn wá gbàgbé irú nǹkan wa. ẹ máa gbọ́ yóò tó rí bẹ́ẹ̀ irú ìmọ̀mù àgbà pọ̀ lọ́dọ̀ Àlájí àgbà. ní bàbá wọn ìmọ̀mù àgbà tí wọ́n bàbá ìmọ̀mù àgbà gbogbo Ìlọrin tàbí mẹ́yìn ọlọ́ba kẹ́ wọn irú wọn bẹ́ẹ̀ ni wọ́n
pọ̀ lọ́dọ̀ àlejò àgbà. ọ̀rọ̀ ẹ ti parí ọ̀rọ̀. mi lò wá ṣe àbá ẹ̀wà sílámù ẹlòmí ò lè mọ̀ ẹlòmí ò lè mọ̀ kọ́dà bí yẹn bá bi ọmọ ọwọ́ pé ta là á fà ìmáàmù àgbà fún Ìlọrin tàná yóò gbà àwọn alájí àgbà ni yóò wí bẹ́ẹ̀ ó yé òun nu ọlọ́run mọ́sá bá wa kẹ́ wọn ó sì bá wa kẹ́ àlùfáà wọn ó bá wa káwọn tó bí wọn ọlọ́run Kùránì azim wọ́n sọ lé ìmáàmù àgbà wọ́n sọ dá horo ọlọ́run gbogbo tó lọ́n sì dálẹ̀ látọwọ́ wọn gbogbo tọ́lọ́run tó dálẹ̀ látọwọ́ wọn wọ́n sì jọ bàjẹ́ wọ́n sì jọ túká wọ́n sì jọ dá horo èyí ò dó bẹ́ẹ̀ afa ẹ̀wà sílámù kó tó wá dò bá mọ̀mọ́lé ẹkú ẹ̀yìn àwọn náà là ń ṣàdúrà fún lọ́wọ́ ẹkú ẹ̀yìn o sànú yín sí wọ́n ti gbà yín lọ́wọ́ wa o bàbá Imam Gambari ọlọ́mọ ti gbà yín lọ́wọ́ wa o bàbá alámọ̀ọ́nà dáadáa bàbá wa Jánásì ọlọ́mọ ti gbà yín lọ́wọ́ wa o bàbá wa Àfà Àràbàná ọlọ́mọ ti gbà wá náà lọ́wọ́ ọlọ́mọ gbogbo bá ń gbọ́ la bàbá wa lọ́rin yẹn yẹn ọlọ́run ò ní jẹ́ dínkù máa lékún sí i. àmọ́ jàǹkàjàǹkà lọ́rin yá kí gbogbo yín láti rí talẹ̀ tí a ti gbé jàǹkàjàǹkà ọ̀dà àgbé láti rí